obìnrin ni mí abiyamọ tún ni mí mo tún wá gbé wà níbi tí ó pé ẹ̀sìn tún rọ̀ mí lọ́rùn tẹ́ fi rí pé mo yàtọ̀ gédégbé sí àwọn obìnrin tí wọ́n tún ṣí ojú níta ẹ̀rù tó lóun àti tànàbí wa Muhammad sallallahu alaihi ó tún wà nínú ara mi. ẹ jẹ́ kí n máa kí gbogbo ọmọ kóòtù òjìrè gbígbẹ́ tún kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbóhùn mi láti máa wò mí ìbànújẹ́ bíi tí òkú kéré mọ kò ní jẹ́ ìpín yín láṣẹ Èdùmàrè akẹ́dọ̀rọ̀ Awikonko ló kọ́ mi o Àjàó Àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí jákèjádò àgbáyé ibi ò ní ṣẹlẹ̀ sí ìbànújẹ́ ò ní kàn yín láṣẹ Èdùmàrè ara mi rere mo rórí ológbò látẹ pàún. Now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò wù mí kájọ fetí ayọ̀ gbọ́ díẹ̀ ń tàlàbánú apẹ́ ẹ̀dùn òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òre tẹ́ ìyàwó rẹ̀ ṣọ́ọ̀ṣì n ò dú sẹ́nétọ̀ ẹbí mi ò dú sẹ́nétọ̀ pàápàá jùlọ kì í ṣèpínlẹ̀ mi ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara mo fẹ́ sọ obìnrin kan ló darapọ̀ bóun fẹ́ díje fún ipò sẹ́nétọ̀ nípínlẹ̀ Kwara bí èèyàn bá ń lọ fún senate bí èèyàn bá ń lọ sí senate olúwa rẹ̀ nìkan kọ́ ló máa jẹ́ àkọ́kọ́ tí yóò kọ́kọ́ lọ obìnrin wà ní senate lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin wà ní house of rep lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin tí ń wà ní senate sẹ́yìn obìnrin tí ń wà ní house of rep sẹ́yìn so gender balance àbí kí ni wọ́n pè é láti jẹ́ káwọn obìnrin náà involve nínú politics which is very very nice mistake tí mo mọ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà ò ní ever ṣe ni láti fobìnrin jẹ governor tàbí láti fobìnrin jẹ president mi ò right ẹ̀ off o torí even the most unexpected can happen in Nigeria ntọ́ fọkàn sí tó o lérò pé ó lè wáyé rárá ó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà so kì í jẹ́ kéèyàn right nǹkan kan off nípa wa well torí pé obìnrin fẹ́ du senator nǹkan ló jẹ́ ìkàyàfé mi tàbí nǹkan ló kàn mí dandan bí kì í ṣerú obìnrin tó fẹ́ lọ lóòótọ́ gbogbo ala nígbàgbọ́ nínú ẹ̀sìn kan tàbí kejì ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sùn màálù jẹ́nà Ìlọrin ni àwọn èèyàn máa ń fọkàn sí pé bàbá ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Kwara à ń sọ̀rọ̀ nípa Ìlọrin rárá o ìjọba àbílẹ̀ 12 àbí 13 ló wà nípínlẹ̀ Kwara almost 8 láàrin ẹ̀ ló jẹ́ ti Yorùbá ìlú pọ̀ káàkiri ìlú Ìlọrin kò sẹ́lẹ̀sìn tí ò sí ń bẹ̀ kò síbẹ̀ tí fẹ́ ṣe tí ò ní sẹ́lẹ̀sìn kan níbì kan so now ẹni tó wá fẹ́ lọ yìí mùsùlùmí ni and that is an added advantage for anybody ní Kwara State tó fẹ́ díje fúnpò kan bó bá ti jẹ́ mùsùlùmí yóò rọ̀ lọ́rùn torí pé ìlú tí wọ́n ti discriminate ni ìlú tí wọ́n ti fi àyè gba ẹ̀sìn míì tí wọ́n ti nífẹ̀ẹ́ sí ẹ̀sìn míì tí wọ́n ti fẹ́ kí ẹ̀sìn míì ò thrive ìlú tí wọ́n ti ń takò ẹlẹ́sìn míì ìlú tí wọ́n ti rí ẹlẹ́sìn míì gẹ́gẹ́ bí kèfèrí ìlú tí wọ́n ti rí ẹlẹ́sìn míì gẹ́gẹ́ bí ẹni tí ò yẹ kó wà láàrin àwùjọ kò yẹ kó rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí secular state ni orílẹ̀-èdè tó jẹ́ pé gbogbo ẹlẹ́sìn pátápátá náà lè thrive ń bẹ̀ I mean kálukú ní right to religion and right to association ó lẹ́tọ̀ọ́ àǹfààní láti bá wọn tó wù ọ́ ṣe láti má bá wọn tí ò wù ọ́ ṣe ó ní àǹfààní àti ẹ̀tọ́ sí ẹ̀sìn tó bá wù ọ́ fúnra lára rẹ̀ tẹ́nìkan kò ní fi tìpátìkùkù mú ọ torí pé woman yìí jẹ́ mùsùlùmí nǹkan lọ́kàn mi dandan awo ń wáyé ṣe pé wọ́n tẹ̀ ká ń bẹ̀ ṣùgbọ́n torí pọ́ jẹ́ ẹlẹ́hàá ní concern mi mistake tá a lè fẹ́ ṣe láyé ní ká dìbò fẹ́ni tá a mójú ẹ̀ sorry o kí woman yẹn bá láǹfààní àti máa gbọ́ mi kọ́ mọ́ bínú o because gbogbo ipò tá a bá fẹ́ dìmú lórílẹ̀‐èdè Nàìjíríà já rójú ara wa àwọn tá a rójú wọn gan àrí nǹkan kan sọ́npa ẹ̀
àwọn tá a rójú wọn gangan wọn ò tí ì tẹ́ wa lọ́rùn wọn ò tí ì ṣe ń tà ń fẹ́ ambọ̀sibọ́sẹ̀ ẹni tó wà nínú àìkú tá a rójú ẹ̀ rárá tá a dámọ̀ tá a mọ bó ṣe rí ọkọ̀ là ní àmọ̀ kọ̀kọ́ là ní àmọ̀ ọkọ̀ bàràmú àmọ̀ ìlà fúlàní níbẹ̀ lẹ́ẹ̀kẹ́ àmọ̀ tí yorùbá ní àmọ̀ wọ́n dẹ̀ ń sọ yorùbá. kò sí ẹ̀tọ́ kankan tó ní kẹ́nìkan kó dìbò fún ẹni tí a rójú ẹ̀. that is the only reason tí èmi ò fi. ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ní nàìjíríà. àwọn ará Ìlọrin lè pín táwọn fẹ́ gangan nu àwọn ará ìpínlẹ̀ Kwara àwọn ará Senatorial district ẹ̀ because Kwara Central ló ń díje fún ó túmọ̀ sí pé Ìlọrin ni Ìlọrin náà ni Kwara Central. alright ẹ gbọ́ ìròyìn tó jáde ọ̀hún ká tiẹ̀ tó listing sí woman yẹn ká tó gbọ́rọ̀ ẹnu tiẹ̀ gangan ẹ gbọ́ ìròyìn tó jáde. Puda woman joins Kwara Central Senate race. Now a woman in Puda kì í ṣe jáàbù lọ́wọ́ o ẹ̀há gangan ibi kékeré báyìí lẹ́rọ àmọ́ rí lójú ẹ̀ àti ẹnu ẹ̀ ọ̀dà ìpẹ́nu ẹ̀ náà yọ jáde á rí inú fídíò ṣá. A woman in Puda, Hajia Alimat Azan Zaruk, has declared for the Kwara Central Senatorial seat on the platform of the People's Democratic Party (PDP). Alimat, a native of Balogun Fulani Ward 1, a native of Balogun Fulani Ward 1 in Ilorin South Local Government area, in a statement copied newsmen at the weekend, positioned her campaign around what she described as people-focused representation. Olóhùn ti wà ní òṣèlú ti pẹ́. Tá a lè rule out. Competency ẹ̀ kò kàn mí ṣá. But ká rójú ara wa gbangba báyìí kedere báyìí ilé mi ń sọ nípa rẹ̀. Ìlọrin ló máa mọ̀ bóyá ó competent àbí ó competent. Ó kúnjú òṣùwọ̀n kò kúnjú òṣùwọ̀n. Ọwọ́ tiẹ̀ kò wọ́ tiẹ̀. Bó làwọn tó fẹ́ dìbò fún ṣe fẹ́ mẹ́ni tán fẹ́ dìbò fún gangan. Báwo ńgbà tọ́lọ́run ò dá wa léegun táwa sọra wa déégún òjijì. Ọlọ́run dá wa fún ìdánimọ̀ ara wa in the image of our parents. Táì mọ̀ pé bàbá lọ́mọ ìwá lọ ìyá lélẹ̀ ìjọ ẹ̀gbọ́n bàbá lélẹ̀ ìjọ. And God said He created all of us in His own image. Nna fi ń sọ wípé a dá ènìyàn Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ a dá ènìyàn ní àwòrán ara wa. Ṣùgbọ́n gbà tá a bá ti wá dagọ̀ bójú láìsí eégún tí ń dagọ̀ bójú fún gbèdéke àsìkò ni. Ǹsí látàárọ̀ dalẹ́ tàbí agọ náà ni ó gbé sùn ọlọ́mọdé á rí. Eégún tó bá dáràn ni ó gbàgọ̀ sùn. Àfẹnitán bá tún fi tán bá rorò ìdílé fún bọ́yé eégún lé lójú oorun. Wọ́n á tó ọ̀nà àbáyọ ni pé kọ́ ọ wọ agọ̀ sọ́rùn kó o fi sùn. N ló lè dẹ̀rọ̀ rẹ̀. Bọ́n bá ti rí síyàn kò ségun tí ó wà gọ̀ sùn tí ó tún wà gọ̀ jí. Yóò wọ fún gbèdéke àkókò kan wọ́n á léegun lọ ìgbàlẹ̀. Ìgbàlẹ̀ tí ń lọ kì í ṣe inú igbó o. Ìgbàlẹ̀ inú ilé ni o. Ó lọ gbé àgọ̀ sílẹ̀. Ni ó sì jáde padà. Yóò sì rìn jáde padà. Mọ́ bá jẹ́ 10 tán rìn jáde padà. Ní mẹ́ni tó gbégún láàrin wọn. Mẹ́ni tó gbégún tẹ́lẹ̀. Bí ìṣe ní ìsìn táti mọ̀ pé Kẹ́hìndé ló wà nínú ẹ̀kún. Kẹ́hìndé ló gbégún. Ilé kéré ló wà nínú ilé. So, in a declaration, she outlined key priorities to include inclusive governance, economic support for small businesses and artisans, improved access to education and healthcare, and targeted programs for women and youth. She also identified teacher welfare as an area requiring policy attention. So, ní ọ̀wá ṣé yóò change salary àwọn teacher ni? She said, and I quote, "We are focusing on youth and women. We are focusing on youth and women development through empowerment initiatives, skills acquisition programs, and economic opportunities, while fostering harmony and strengthening social cohesion ahead across communities in Kwara Central," she said. Her entry into the race has generated interest, particularly due to her observance of Puda. Yes, àwọn Muslim alike, a religious and cultural practice associated with modesty among some Muslim women. Political pundits say her candidacy could contribute to ongoing efforts to increase female participation in politics, especially in northern Nigeria,
where cultural and religious considerations have often influenced women's visibility in public life. Analysts note that by seeking elective office while maintaining a religious observance, Zarruq bid may challenge assumptions about the compatibility of cultural practices and political engagement. She claimed to be an outstanding member of the PDP who was involved in grassroots mobilization and local political organization. She stated that her public service experience includes working as a medical personnel and serving on board of trustees of the State Water Corporation in 2003, where she contributed to oversight of public utility services. Well, ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti gbọ́ mọ́ta. Ẹja gbọ́rọ̀ lẹ́nu arábìnrin fúnra rẹ̀. Tí n bá padà wá, á tẹ̀síwájú. N sọ pé ẹ má dìbò fún o, ṣùgbọ́n mo ń sọ pé ǹjọ́ ṣeéṣe kẹ́ni tó fẹ́ díje kó síjú ẹ̀ kámẹ́ntà fẹ́ dìbò fún. God bless you. Mo ń padà bọ̀. Jẹ́ wípé wọ́n á retí oore fún àwa obìnrin, fún ìyá, fún àwa ọmọ. Yálà obìnrin ni mí, àbíamọ tún ni mí. Mo tún wá gbé wà níbi tí ó pé ẹ̀sìn tún rọ̀ mí lọ́rùn. Tẹ́ẹ̀fì rí pé mo yàtọ̀ gédégbé sí àwọn obìnrin tí wọ́n tún ṣe ojú níta. Ẹ̀rù tó lọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún wà nínú ara mi. Tó jẹ́ wípé wọ́n á retí oore fún àwa obìnrin, fún ìyá, fún àwa ọmọ. Yálà ọkùnrin ni o, yálà obìnrin ni o. Tí oore yẹn máa wà fún wọn. Nínú ẹ̀kọ́ ni, nínú jíjẹ ni, nínú mímu ni, ní ìrọ̀kìn sí apá fọkùnrin lóbìnrin, ọmọdé lágbà. Àwọn teachers wa tó wà ní Infinity wọ́ọ̀dù tí mo fẹ́ lò local government mẹ́rin, mo bẹ̀ Ọlọ́run pé kí wọ́n fi mí ṣe àríkọ́ṣe ní local government mi tí mo fi ráyè ṣiṣẹ́ yẹn. Many things wà tá a fẹ́ ṣe. Kọ́nà bá ní pé àbẹ̀ Ọlọ́run kó jẹ́ kó bọ́ sí. Mo fẹ́ kí wọ́n fi mí ṣe oore gidi àti àpẹẹrẹ fún gbogbo àwọn obìnrin yòókù tí máa ń bọ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ wà tá a máa rí. Mo ti ní ambition yẹn tẹ́ pé mo sọ fún bí láti 2003. Ẹ wo ọdún 2003 sísìn sẹ́ni kó jìnnà. Mo ti ní ambition pé ó bá yá pẹ̀lú aṣọ ọlọ́mọ èmi gájá síwájú. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí. Ẹlòmíì rheumatoid arthritis. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni. Ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀. Ẹlòmíì orúnkún ríro. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná. Ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. Ẹlòmíì ara á máa tá. Orí á máa tá. Àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí. Gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra. Kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni.
ṣùgbọ́n hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a nìkẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Mo ti ní ambition pé ó bá yá pẹ̀lú aṣọ ọlọ́mọ èmi gájá síwájú tí wọ́n á fi mí sí àsìkò mo sì pásìkò náà ti dé èyí pé mo kàn wá pé ẹ jẹ́ kí n kàn jáde kí n padà ha mo bẹ gbogbo àwọn èèyàn kí wọ́n jọ kí wọ́n gbé obìnrin síbẹ̀ wò kí wọ́n wá rí i wípé aṣọ́bìnrin náà lè ṣe nítorí ọkùnrin lè ṣe ní ti dáadáa torí pé kí ni ẹ̀sìn Islam ó fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ káráyè fún wọn ní ẹ̀tọ́ tiwọn tó bá sí kálukú níbi ẹnu Al-Qur'an níbẹ̀ nípa ìbẹnu Báíbù náà kálukú fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ mi gé pé mo kàn yọjú fúré o mo wá ní fúnlẹ̀ wíwá tí mo sì wá yìí mo bí Ọlọ́run kó jẹ́ kí wọ́n àwọn èèyàn àwọn eléríire èèyàn gidi tí mo pé wọ́n bẹ ní Kwara State láti ń bẹ ní local government mẹ́rin kí wọ́n gbé mi síbẹ̀ kí wọ́n dán Ọlọ́run àtànábì Muhammadu sallallahu kí wọ́n dán wò lára mi kí wọ́n rí i pé mo lè ṣe dáadáa kó tó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn obìnrin yòókù àwọn obìnrin tí ń bá ń bọ̀ lẹ́yìn kí wọ́n dìde káwọn náà jáde ẹlẹ́hàá mi tó kàwé a ní dókítọ̀ nínú ẹlẹ́hàá like me nísìnyí I'm a retired chief nursing officer from federal capital àgbà nọ́ọ̀sì ni mí ìlú Àbújá mo ti retire tí mo fi wá mo kiri káàkiri mo ṣiṣẹ́ ní Sokoto rí mo ṣiṣẹ́ ní Ìlọrin South rí mo ṣiṣẹ́ ní Ìlọrin East rí mo tún wá ṣiṣẹ́ ní Sokoto mo tún ṣiṣẹ́ l'Àbújá Àbújá mo ti retire ní federal capital so àwọn tó kàwé pọ̀ nínú àwa ẹlẹ́hàá a ní doctor a ní teacher a ní nursing a ní philosophy tá a kàwé gan káwọn náà jáde pé kí wọ́n jáde kí wọ́n máa bọ̀ wá ní courage àti pé kí wọ́n jáde láti wá pé káwọn náà jìbù ìlú ò ní kábàámọ̀ lérí wa o torí pé a máa ń kí lọ́lọ́run wí kílà nábì wí pẹ̀lú àṣẹ ọba tó ní sallallahu alaihi wasallam kò ní kábàámọ̀ torí ẹnì kò ní fi Al-Qur'ani kí wọ́n gbé Qur'ani fún pé kí n fi búra tí mo sì mọ̀ pé ìyá tí èèyàn bá búra èké ó wà ń bẹ ẹ rí i pé ìdíwọ́ ìtẹ́ fi rí mi kì í ṣe mo ti ń ṣe àyè ti pẹ́ for years ni o ó ti tó díkẹ́ méjì nísìnyí mo ti ń ṣe o almost 20 years mo ti wà níbẹ̀ ẹ ṣe pé kankan kí ni a fẹ́ fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ ni kí gbogbo ayé rí i pé obìnrin ní ẹlẹ́hàá ni ní tó ṣe ìmọ̀ jẹ́ bàbàrà ní ti dáadáa àbí Ọlọ́run kọ́lọ̀ kó kún mi wọ́n jọ kí wọ́n gbé mi síbẹ̀ kí wọ́n wo pàfọ́mọ́nsì tèmi náà kí wọ́n wo iṣẹ́ ọwọ́ Ọlọ́run àtànábì lára mi wọn dẹ̀ ní regret wọ́n máa ṣe dáwà káàkiri àwọn ilé àdẹ́mọ̀ mi gan káàkiri àtàwọn tí wọ́n há gan
tí wọ́n jẹ́ hijab sister wọ́n dá mi mọ̀ dáadáa mo máa ń lọ from one place to another tí mo máa ṣe wá sí káàkiri tí mo máa encourage wọn moral behaviour ni báwo lọ mo ṣe máa ṣe tó bá délé ọkọ báwo lọ mo ṣe máa ṣe láwùjọ báwo ni ìrìn ẹsẹ̀ yín kódà àwọn tí ò tún bójú náà kódà àwọn tí ò bójú pọ̀ lọ́dọ̀ mi àwọn tó tún bójú náà wà tí mo jẹ́ leader fún so mo ti máa encourage wọn tipẹ́ so kò jẹ́ bàbàrà fún pé mọ́mi ẹlẹ́hàá jáde lọ́tẹ̀ yìí àájá jáde lọ́tẹ̀ yìí alhamdulilayi rabbil alamin ẹ̀yin tí ò ha gan náà mo encourage lóbìnrin kóun náà jáde káwọn náà jáde kán wá kó jẹ́ ká bọ́ síbẹ̀. Holy Mary ní ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Ròbátà Holy Mary spiritual store ní ẹ máa bọ̀ o. Holy Mary spiritual store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan a standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọrọ mọ́ spirituality rà spiritual perfume bíi perfume divine grace tí jẹ́ káàánú ọwá ni rí débi kọ̀rọ̀kọ́ndú perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà divine favour chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni spiritual soul àwọn ọṣẹ aṣínà lóríṣiríṣi ọṣẹ aṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ pègúnrẹ́ ọṣẹ ìtúsílẹ̀ ọṣẹ ìwòsàn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni Holy Mary ń ta spiritual oil òróró bíntù 6 flower òróró pẹ̀lú ọṣẹ tó gallant danduala sasorobia magnet oil ọ̀sọ̀rọ̀bia success oil witches expeller oògùn ọfà àgbo ọfà àpòrò ọfà tó dájú àgbo arthritis àgbo diabetes àgbo fún ìtọ́jú ojú àgbo fún ìtọ́jú ọpọlọ àgbo fún àìsàn jẹjẹrẹ àgbo fibroid àti bẹ́ẹ̀ lọ kò sí ní tẹ́ fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire tí ò sí ń bẹ̀ ìgbà lóríṣiríṣi ìgbà ajé ìsásùn ìkòkò àwo sóbí odó pẹ̀lú ọmọ odó ewé ọmọ gbogbo nǹkan celestial gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù bíbélì ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan ìyáàlù bàtà agogo ṣẹ̀kẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ní Holy Mary spiritual store tó wà ní 7816 Paston Drive District Heights Maryland United States of America gbogbo ẹ̀yin ta America London títí dé gbogbo Europe kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ fi ọkàn balẹ̀ gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ní Holy Mary spiritual store wọ́n ó gbé e dẹnu ọ̀nà yín kókókó bákan náà ni wọ́n ṣe spiritual consultation bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú tó lọ́jú papọ̀ tó ta kókó ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486 7267 +1 240 486 7267 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí website holymaryshop.online bó o bá fẹ́ wẹ ìgún wẹ ìpè wẹ ìdààmú ayé rẹ kúrò Holy Mary spiritual store ní kó o máa lọ Holy Mary spiritual store ẹbọ kéékèèké ní gbalẹ̀ ìkúlẹ̀ ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó mójútó ọ̀rọ̀ ayé rẹ yóò sì dára fún ọ. gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Ròbátà Holy Mary spiritual store ní ẹ máa bọ̀ o. ẹ káàbọ̀ padà well gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ gẹ́gẹ́ bí àlàyé mi ò ní wípé mi ò against pé kóbìnrin ó jẹ sẹ́nétọ̀ o àbí kóbìnrin ó ṣòṣèlú ọ̀hù ńgbà tí iṣẹ́ mi ni wọ́n ṣe tí ilé iṣẹ́ mi ni wọ́n dìbò ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti sọ ni wípé òṣèlú kìí ṣe fẹ́lẹ́sìn kan mùsùlùmí ń bẹ ńlọrin kírísítẹ́nì ń bẹ ńlọrin oníṣẹ̀ṣe ń bẹ ńlọrin mùsùlùmí ń bẹ ń Kwara kírísítẹ́nì ń bẹ ń Kwara oníṣẹ̀ṣe ń bẹ ń Kwara ṣé mùsùlùmí nìkan ni yóò dìbò because nígbà tóbìnrin ń sọ̀rọ̀ ní ìsìn sọ pé ẹlẹ́sìn lòun àwọn tí ò nígbàgbọ́ nínú ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n tí wọ́n fẹ́ kóbìnrin ó di sẹ́nétọ̀ ńkọ́ gbogbo àwọn nǹkan tá a gbọ́dọ̀ look into bàbá fẹ́ díje fóṣèlú bàbá ń dupò òṣèlú bàbá fẹ́ fìyàn sórí àga òṣèlú nù whichever way ẹ̀yin ìpínlẹ̀ Kwara eléyìí ń dọ̀wọ́ yín o bó ti wù ní làásì mọ̀lẹ́ ẹni bó bá fẹ́ bó bá wù ú ò lè fìtẹ́ ẹlẹ́dẹ̀ jẹ sàárè àkàndọ̀rọ̀ ayókòǹkò àìbóníṣù wà dédìí egun èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ àìbóníṣù wà dédìí egun èyí náà tó wọ́n máa lọ àìbóníṣù wà dédìí egun èyí náà tó wọ́n máa lọ. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV
àti Onídèmọdè TV fún Onídèmọdè game show and Yorùbá class wa Yorùbá coaching wa fún ẹ̀yin tẹ́ wà labroad tẹ́ fẹ́ káwọn ọmọ yín ọmọ sọ Yorùbá kí wọ́n gbọ́ Yorùbá kí wọ́n mọ èdè àti àṣà Yorùbá jinlẹ̀jinlẹ̀ tẹ́sí nígbàgbọ́ nínú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko pé mo ní tí mo lè tà fún wọn nínú ọpọlọ. Ìforúkọsílẹ̀ tí ń lọ lọ́wọ́ ní oṣù karùn-ún náà la bẹ̀rẹ̀ èyí náà fẹ́ darapọ̀ mọ́ akótó dípá bẹ̀rẹ̀ mo ètè dé mọ́ ráyọ̀ mo pẹ́ lẹ́yìn àyè ń bẹ o mo pẹ́ lẹ́yìn náà àyè ń bẹ ìgbàkígbà tó bá rọ̀ yín lọ́rùn ẹ̀ darapọ̀ mọ́ wa ṣùgbọ́n yóò wù mí kájọ bẹ̀rẹ̀ báyìí kájọ bẹ̀rẹ̀ ní oṣù karùn-ún yìí fún ìforúkọ ọmọ yín sílẹ̀ fún ìbéèrè ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. ẹ subscribe sí YouTube channel mi Onídèmọdè níbi tẹ́ ti máa rí Onídèmọdè game show àti ojú òṣùpá tí ṣe àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè wò lẹ́lẹ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan láti gbàdégbà. Bákan náà ẹ bá ń lọ sórí Facebook mi Awíkonko television Awíkonko television Awíkonko television ẹ bá mi like ẹ bá mi follow ẹ ọ̀tọ̀ l'Awíkonko TV Awíkonko television ní kẹ́ ẹ bá ń lọ ẹ support mi láti follow ẹ kọ̀ náà ní nǹkan kan àánú Olódùmarè ní Facebook gbogbo social media platform pàápàá Awíkonko TV ni mò ń jẹ́ ń bẹ̀. Lẹ́ẹ̀kan sí ẹ fẹ́ wádìí ẹ fẹ́ fọkọ ọmọ yín lẹ̀ fún tẹ̀kọ́ èdè Yorùbá ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrò ní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ajú àṣẹ o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá Ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.